Ẹ káàbọ̀ sí orí ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀, ẹni tó bá parí òwe méjèèjì yìí tí mo fẹ́ béèrè tó sì dáhùn rẹ̀ dáadáa, ó ní àǹfààní sí ẹgbẹ̀rún márùn-ún, ìyẹn 5,000 naira. Òwe mi àkọ́kọ́, ẹ parí ẹ̀. Àìpọ̀ ìlú ni à ń mọ ìmẹ́lẹ́. Àìpọ̀ ìlú ni a fi ń mọ ìmẹ́lẹ́. Òwe mi ìkejì, àìrí nǹkan ṣe nǹkan mímú obìnrin. Àìrí nǹkan ṣe kan mímú obìnrin ṣe kí ni o? Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì gba òwe mi dáadáa tó lẹ́tọ̀ọ́ sí ẹgbẹ̀rún márùn-ún wa, ìyẹn 5,000 naira. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Láti máa gbádùn ètò wa, mo fẹ́ bẹ̀ yín ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àtẹ̀yin olólùfẹ́ wa pátá wípé kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel pẹ̀lú gbogbo other social media wa, nítorí láìsí ẹ̀yin kò sí àwa. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Remember, our culture is our heritage. Thank you.